fífẹ́ máa gbọ́rọ̀ kan rárá. Tí bá wá bá ẹ sọ̀rọ̀ nípa Uncle Dayọ̀, o ò fẹ́ gbọ́ rárá. Ìfẹ́, kí ló ṣẹlẹ̀? Ìfẹ́, kí ló ṣẹlẹ̀? O fẹ́ gbọ́? Yorùbá bọ̀ wọ́n ní tí kò bá nídìí obìnrin kì í jẹ́ kó mọ́ ní. Èmi tó wọ̀ ẹ́ mo ti fi ìgbà kan bá wọn kó wọn rẹ̀ ṣe rí nítorí eré sísá. Mo fi ìgbà kan bá wọn kó rágbèrè nítorí ìjà jíjà. Mo tún fi ìgbà kan bá wọn kó wọ́rọ̀ lógìnì nítorí àjẹlójú omi. Mo ń ṣe nǹkan kan lọ́wọ́ ni nǹkan ní kékeré kan sáré pákéjì ilé ìfún ṣùgbọ́n kókó bẹ̀rẹ̀ ni. Ṣé Olúwa it surprise me. Mi expect kò lè fún mi lówó at all. God, I really appreciate. Mo really appreciate owó. Mo má bínú, mo wish kó pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ tí mo èmi náà manage ọ̀pá àjọ nìkan. Ṣùgbọ́n ìfẹ́ Olúwa táyé bá ń jáyé tọ́run ń jẹ́ ọ̀run kò sí irú ìṣòro tó lè ní èmi ni wàá máa rí lẹ́yìn ẹ̀. Mo dẹ̀ wá ń ṣèlérí wípé Ọlọ́run á jẹ́ kí n lè san ọjọ́ kékeré lélẹ́yìí o máa san. Wà ní mo ti ní kó má máa sọ orú nǹkan báyìí mọ́ kí là wà fúnra wa fún ẹ́ àpéjúpé ara ẹni. Ṣètìgbọ́ ọmọ pé mo ń ṣe nǹkan lọ́wọ́ gbà tó pè ní ẹ̀ so mo ní láti tètè padà ní. Ìgbà tó wáyé nígbà tó yẹ kí n máa kórè gbogbo iṣẹ́ ọwọ́ mi ní alágbèdá kan wọ́n kó gbogbo èrè mi. Ṣé wàá òkè owó ní ẹ̀ka sàn ṣé ò dá mi mọ̀ ní abẹ́ òun ní ojú stop ẹ̀ náà kí ni nínú ìkọ́ tó ń ṣe ní gbogbo rọ́bìṣì. Fọ̀rí ó ní wọn ò mọ̀ yín àǹtí. Kéléwú ẹgbẹ́ kan ta ló pè yín sẹ́jọ́ àbí torí ẹ̀ ló ṣe ń deny mi. Sọjí. Mi ò mọ̀ yín rí ayé àǹtí. Ṣé mi ló tún sọ ìbò sí Sọjí stop ẹ̀ náà kí ni gbogbo rubbish òun embarrass mi náà o ṣe máa sọ pé ò mọ̀ mi rí. Àti olóhùn ò mọ̀
a ní kó dákẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò kàn ẹ́ rárá o sínú picture yìí o sínú fíìmù yìí rárá kò rọra dákẹ́ o ò mọ nǹkan tá à ń sọ gbè kọ́ má dà sí rárá ta ni bébì jọ ṣe pípẹ́ nu ẹ̀ dákẹ́ Sọjí ṣé òun ṣeré ni tó bá ṣeré stop eré ìlà eré ìtiwà expensive. àbí ṣé kí irú dámọ̀ òṣìwò ló ń ṣe yìí jọ ti ọlọ́run tó bá tẹ̀ léyàn tó tẹ̀ tó jọ ẹ tó rí bíi titi ẹ ó ṣé ó dẹ̀ máa nírú gbọ̀n bíi titi ẹ jọ tó bá dẹ̀ tẹ̀ dá pẹ́ nìyẹn tẹ̀ wá jọ ẹ o. èjì tó wà lẹ́nu ẹ̀yìn náà bó ṣe fẹ̀ yìí bẹ́ẹ̀ náà tẹni ẹ náà ṣe máa fẹ̀. ok jẹ́ ká tẹ̀ wá fi gbó physical features ẹ̀ ká tẹ̀ wá fi sẹ́gbẹ̀ẹ́ kan. bàtà méjèèjì tó wà lẹ́sẹ̀ bàtà tó wà lẹ́sẹ̀ ọ̀tún àti tòsí ẹ̀. mo rántí wípé ìgbà tí mo travel èmi ni mo bẹ̀rẹ̀ ra wá. àbí tí mo bá tẹ̀ wá tọ́ tí mo bá tẹ̀ rọ́ọ̀sì bàtà jíìsì yìí mo lè gbàgbé. Bíbí sọ̀rọ̀ náà kí ló ṣe. ẹni kò gbẹ́nu òṣè sọ bóyá wíìgì tó wà lórí ẹni jẹ́ kí nǹkan tó ń sọ. Excuse me ẹjọ́ nítorí Ọlọ́run please èdè ṣí yánmọ̀yánmọ́ látara mò ń wò yìí kí ló ń ṣe yín tẹ́bà ti rọ́kọ̀ ẹ máa ṣe yánmọ̀yánmọ́ kiri àdúgbò ọkọ̀ olóko lẹ máa gbà rubbish. Sọjí get out àti mọ́tò gbá ẹ̀ dànù. Sọjí ewúrẹ́ ilé ẹ má fi jẹ.